أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم لا تجعل فينا ولا منا شقيا ولا محروما اللهم اجعلنا من اسمك فإن اسمك هم المفلحون وجعلنا من جندك فإن جندك هم الغالبون وجعلنا من أوليائك فإن أولياءك لا خوف عليهم ولا هم يحزنون síbi níta bá mọ̀mọ́ ni náà lèèyàn fi gbajúmọ̀ níta ìmọ̀mọ̀ ètò yìí tá a pe orúkọ rẹ̀ ní ìwà lẹ̀sìn níta fi wọlé náà ní ká sọ wípé gbogbo ọpẹ́ àti gbogbo ẹ̀yìn àti gbogbo kíkí kó máa jẹ́ tọba tó ní ẹ̀tọ́ sí i náà bí tí wọ́n á rí nì ní èdè àsìkò yìí bí tẹ̀ tí ń gbọ́ wá bí tẹ̀ tí ń wò wá àánú ọlọ́run tọ́nu atán ọlọ́run kó jẹ́ ọmọ bá gbogbo wa àánú ọlọ́run tí ò ní dágbà kọ̀ọ̀kan ọlọ́run kó tún ṣe fún wa jù báyìí lọ láì ní dònà pẹnu nítorí pé ibi tá a fẹ́ lọ ibi tó pọ̀ ní ibi tí ó sì láǹfààní púpọ̀ ni ẹ wá rí nílé agbára lónìí mo ti gba àwọn àlejò ńláńláńláńlá lẹ́ni tẹ́ ẹ ti ń retí lẹ́ni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí lẹ́ni tẹ́ ẹ ti dámà lẹ́ni tẹ́ ẹ fẹ́ gbóhùn wọn ẹ ti ń sọ pé kí wọ́n wá látijọ́ yìí náà àmọ́ ààyè náà lọ́pọ̀ iṣẹ́ tẹ́ ẹ gbé fún wọn náà lọ́pọ̀ wọ́n sì ń ṣe tí wọ́n mójútó látara bẹ́ẹ̀ náà ni ọlọ́run fi wá yọ̀ǹda wípé kí wọ́n lè jọ wá lórí ètò wa ìwà lẹ̀sìn bó o pè ní ìwà lẹ̀sìn bó o sì sọ pé ẹ̀sìn ni wà kò sí ètí ọ̀lọ́mbẹ̀ náà ní déédé àsìkò yìí bàbá wa ìmáàmù àgbà àwọn náà ni wọ́n wà lórí ètò ní déédé àsìkò yìí wọ́n mọ sálámà sí wa ní déédé àsìkò yìí a máa gbóhùn wọn ẹni tí mò ń júwe ẹni tí mò ń sọ̀rọ̀ nípa wọn òun náà ni bàbá wa asheik adoktor al-imam Yunus bọ́nà tọ́lẹ̀ha olùṣínà ayélujára the second bàbá wa imam ẹ bá wa sálámà sílé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Gbogbo náà ni a ti gbóhùn wọn a ti dá wọn mọ̀ bá a bá ti gbóhùn wọn a ti mọ̀ pé a ti gbóhùn wọn náà ni ẹ. bàbá imam ẹ mọ̀ kú oore ẹ kú oore ẹ tún kú oore nínú oríire bàbá kì í kú oore àwa kì í kú oríire bàbá ń gbọ́ à ń gbọ́ lọ́ọ̀kan ni báwa ti ẹ̀ mọ́ inú ilé la wà bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń gbọ́ lọ́ọ̀kan wọ́n nígbà tẹ dórí ìtẹ́ tí ń jẹ́ ìtẹ́ ìmáàmù àgbà fún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n ní bàbá ń kà lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà èje ẹ̀jọ bàbá ń kà wọ́n mọ̀ ló ti tó bí ọdún tó pọ̀ gan-an ǹjẹ́ bí ọdún mélòó ló tiẹ̀ ti wá tó náà wá ìmáàmù àgbà. tó alhamdulilayi ala kulli hal adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run atọrọ asalatu fún anabi wa Muhammad sallallahu alaihi wa sallam gbogbo ọpẹ́ gbogbo ẹ̀yìn Ọlọ́run ló ní torí pé àwa kọ́ la nẹ́ra wa àwa sì kọ́ la ṣera wa bẹ́ẹ̀ ó pé ọdún mẹ́ta gẹ́rẹ́gẹ́ lọ́sẹ̀ tó kọjá tí Ọlọ́run ní kí n di ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo àwa tí a bá ń bá wa lọ lÓgbómọ̀ṣọ́ látìgbà tí ètò ìjẹ́ ìmáàmù mi ti bẹ̀rẹ̀ a rí i pé a bẹ̀rẹ̀ pẹ̀lú ká jókòó ká fi ọ̀rọ̀ wáni lẹ́nu wò èyí tó lóyìnbó ń pè ní interview screening ní ọjọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún 2021 tá a ṣe nínú mọ́sálásí ńlá ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ní ọjà Àgbó tí àwọn mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tí wọ́n set up àwọn ìjókòó kan àwọn screening committee láti yẹ ẹni tó kúnjú òṣùwọ̀n wò nínú àwa mẹ́ta tí ìdílé wa ilé Ayélára kólẹ̀ fún mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pé kí wọ́n ṣe àyẹ̀wò wọn so ní ọjọ́ náà Ọlọ́run ní kí n kẹsẹ̀ járí kì í ṣe pé mo nímọ̀ ju àwọn tó kù lọ àbí mo gbọ́n jù wọ́n lọ tàbí lóye jù wọ́n lọ ṣùgbọ́n bó ṣe wù Ọlọ́run ló ṣe máa ń ṣe ètò ẹ̀ Ọlọ́run ní kó ṣe pé èmi ni mo tayọ níbi ìdánrawò tá a ṣe ní ọjọ́ náà lọ́jọ́ kẹsàn-án oṣù kọkànlá ọdún 2021 nígbà tó di ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 2021 ọjọ́ náà jẹ́jọ́ àlàmísì ní gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ni wọ́n parapọ̀ pé ẹni tá a fẹ́ ni pé ẹni tá a fẹ́ òun ni Tọ́lá Yunus Olùṣínà Ayélára tí wọ́n sì mú mi lọ wájú bàbá Ṣọ̀wọ́n àná ọba Dr. Jimoh Ọládùnní Oyèwùmí Ajagungbadé kẹta ipe o kábíyèsí o gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ̀yin náà jẹ́ o ẹni tí gbogbo àwa mùsùlùmí tá a fẹnu kò sí pé kó máa jẹ́ ìmáàmù wa ni o kábíyèsí sì ń béèrè ńjọ́ náà nígun ẹ̀yin OMC ṣe faramọ́ wọn ní bẹ́ẹ̀ ni ẹ̀yin League of Women Alpha ṣe faramọ́ wọn ní bẹ́ẹ̀ ni
ẹ̀yin nàkọ́m yóò ṣe faramọ́ wọn ní bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìkan pàtàkì nínú muslim community tí wọ́n sì jẹ́ bàbá fún wa àwọn náà wá ní nígbà gbogbo yín ti faramọ́ o èmi náà faramọ́ so torí ẹ̀ ọjọ́ 11 oṣù 11 ọdún 2021 ní gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ panupọ̀ tí wọ́n sọ pé àwọn faramọ́ kí n máa jẹ́ olórí àwọn ṣùgbọ́n páwà bọ́ sórí mímbàrí á ṣe útúbà alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí ìmámù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ mo ṣe útúbà alákọ̀ọ́kọ́ ní ọjọ́ 19 ìyẹn 19/11/2021 tí ó jẹ́jọ́ Jímọ̀ ìyẹn làkọ́kọ́ so láti ọjọ́ 11 oṣù 11 ọdún 2021 ni mo ti ń jẹ́ imam so ó ti pé ọdún 3 báyìí tí mo di ìmámù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ náà láti gbọ́ látẹnu bàbá wa ìmámù àgbà tí Ọlọ́run yàn wọ́n síbi àyè tọ́lọ́run yàn wọ́n sí tọ́lọ́run sì kún wọn lọ́wọ́ lórí iṣẹ́ tí ó gbélé wọn lọ́wọ́ bàbá níjọ́ téèyàn bá kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan àwọn èèyàn máa retí téèyàn fẹ́ wí níjọ́ tẹ̀ kọ́kọ́ gun orí mímbàrí náà ṣé àlọ́ lẹ pa lórí mímbàrí ni abẹ́ sọ́ńtẹ́ fẹ́ gbé orí mímbàrí yẹn sí ǹjẹ́ sọ fáwọn èèyàn àbí ṣe ń tọ́lọ́run wílẹ̀ wí ni àbọ̀rọ̀ ara yín lẹ tiẹ̀ wí níjọ́ náà. tó Ọlọ́run kó ṣàánú wa ní kódà kó tó di ọjọ́ tí mo ṣe útúbà alákọ̀ọ́kọ́ níbi interview ni mo ti sọ ohun tí mo máa ṣe tí Ọlọ́run bá ní kí n di imam torí pé nínú ìbéèrè tí wọ́n bi mí léèrè ńjọ́ náà òun ni pé àfa mo ní naam tẹ́ ẹ bá tó bá ṣe pé ìlú Ọlọ́run bá kádàrá pé ẹ di ìmámù Ògbómọ̀ṣọ́ kí ni tẹ́ ẹ fẹ́ ṣe mo sọ ńjọ́ náà pé wa'allimu nasa at-tawhid wípé màá máa kọ́ àwọn èèyàn ní ká mọ Ọlọ́run lọ́kan gbogbo ohun tó bá ti ń júwe pé yọ̀kan lọ́lọ́run ni màá máa sọ fún àwọn èèyàn màá dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìmáa júwe pé kí lọ́lọ́run bá lè kí ọláwé qala Allahu wa qala Rasul kí lọ́lọ́run wínú alukur'an kí lànàbí wínú hadith ni màá máa sọ mo sọ bẹ́ẹ̀ wọ́n tún wá bí mí léèrè ńjọ́ náà pé tí mo ní mo fẹ́ ṣe yìí ọ̀nà wo ni mo rò pé mo fẹ́ gbé e gbà tá a fi rọrùn mo ní a máa gbìyànjú láti máa ṣe àwọn halakọ́ọ̀tù al-ilmiyya a máa kó àwọn èèyàn jọ láti ṣe tamarot seminars conferences lóríṣiríṣi tá a fi máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àádẹ́wọ́nà báwọn lè kí o wá ṣe fẹ́ dúró déédéé tá a fi máa lè jẹ́ káwọn èèyàn kí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ nípa pé ta lọ lọ́hùn ká sì sìn lóhùn nìkan so kì í ṣe pé jímọ̀ àkọ́kọ́ tí mo kọ́kọ́ kí gan ni mo ti sọ ní tí mo fẹ́ ṣe níjọ́ interview tí wọ́n ti interview mi náà ni mo ti sọ ní tí mo fẹ́ ṣe mo sì nígbàgbọ́ pé wọ́n gbọ́ lágbọ́yé wọ́n sì mọ̀ pé ẹni tí mo fẹ́ ṣe yẹn dáa gẹ́gẹ́ bí mo ṣe wí ni wọ́n fi gbà kí n di imam so ní jímọ̀ alákọ̀ọ́kọ́ tí mo wá kọ́kọ́ kí ni mo ti sọ ń bẹ̀ wípé nísìnyí tí mo di imam yìí o mo mú àyà kan wá ní alukur'an mo fi fa ìlà ńjọ́ náà pé Ọlọ́run ní inna hadha sirati mustaqiman pé ọ̀nà eléyìí lọ́nà tó tọ́ Ọlọ́run wá sọ yìí pé fattabi'uhu ọ̀nà eléyìí tó tọ́ yìí ni kẹ́ ẹ máa tẹ̀lé wala tattabi'u subul àwọn ọ̀nà tó yà nígun ẹ má tẹ̀lé wọn o ọ̀nà tó tọ́ tó jọ́nà tó ró ni kẹ́ ẹ máa tẹ̀lé ọ̀nà tó straight mo wá ń sọ ńjọ́ náà pé ọ̀nà tó straight yẹn òun ni Islam gbogbo àwọn ọ̀nà tó yà káàkiri yẹn òun lọ̀nà tọ́lọ́run ò fẹ́ mo wá sọ yìí pé ọ̀nà eléyìí tó straight yẹn nìkan lèmi máa júwe lórí mímbàrí yìí bí mo ṣe sọ nìyẹn ní 19/11/2021 so pé gbogbo àwọn ọ̀nà tó yà káàkiri yẹn máa sọ fún wa pé Ọlọ́run ò fẹ́ ni o Ọlọ́run ò fẹ́ ni o Ọlọ́run ò fẹ́ ni o mo wá tún mú àyà kan wá ń jọ náà pé ntọ́lọ́run sọ fún wa ni pé udkhulu fis-silmi kaffa wala tattabi'u khutuwati shaitan innahu lakum aduwwun mubin wípé gbogbo àwọn ọ̀nà tẹ́ rí tó yà káàkiri lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà yẹn ọ̀nà àṣetánì ni o èṣù ló ń pèpè síbẹ̀ o èmi máa wá júwe àwọn ọ̀nà tí èṣù ń pèpè sí yẹn ká lè dàmọ̀ ká má bàa gbàbẹ̀ màá dẹ̀ máa júwe ọ̀nà tó tọ́ tọ́lọ́run bá lè kẹ́ láfíà máa gbà so ìjọ náà ni mo ti sọ ní tí mo fẹ́ ṣe ṣùgbọ́n ohun tó ń yàyàn lẹ́nu ni pé ńgbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan yẹn pé kí leléyìí kí tún leléyìí kí tún ló wí ó mà ní kinní kan ó mà ní kinní kan tó ẹ mọ̀jọ́ ọba yín lójijì o àdéhùn tá a jọ gbà òun la jọ ń tẹ̀lé Ọlọ́run kọ́ mọ́sẹ̀ jọ bá wa lára mu. ó mà ní kinní kan tẹ́ wí hùn pé ó tún máa sọ báyìí ó tún máa sọ báyìí ǹjẹ́ ọ̀rọ̀ tìyín ló tún máa sọ báyìí ni àbọ̀rọ̀ tọ́lọ́ àti tànàbì. tó bẹ́yàn bá wà lórí mímbàrí tọ́lọ́hún èèyàn ò gbọ́dọ̀ sọ nǹkan kan bẹ̀ tó yàtọ̀ sọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ àndẹ́mọ̀ sàṣẹ́là torí pé àndẹ́mọ̀ sàṣẹ́là ń sọ fún wa pé al-ulama'u warathatul anbiya pé àwọn àfáà wọ́n jogún àwọn ànábì Ọlọ́run ni nínú táwọn àfáà tá a jogún lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run òun náà lórí mímbàrí yẹn
àwọn ànábì ọlọ́run ni wọ́n ní mímbàrì tá à ń dúró sí yẹn torí pé bẹ́ẹ̀ làwọn náà máa ń dúró sí tí wọ́n fi máa ń bá àwọn èèyàn wọn sọ̀rọ̀. now ẹni tó bá wá jogún mímbàrí àwọn ànábì ọlọ́run kò gbọ́dọ̀ ṣe nǹkan kan bẹ́ẹ̀ ààfin táwọn ànábì ọlọ́run bá ń ṣe. torí ẹ̀ gbogbo ń tẹ́ rí tá à ń sọ yẹn pátá pé eléyìí ló tọ́ eléyìí ni ò tọ́, eléyìí lọ́lọ́run fẹ́ eléyìí lọ́lọ́run ò fẹ́ tá à ń wí yẹn ẹ rí i pé gbogbo àtàwọn bá ń wí á máa ya Kùránì wá pọ́lọ́run sọ báyìí á máa dìsí wá pànàbí sọ báyìí kódà tá a bá mú ọ̀rọ̀ àwọn àfáà wa wá á ní ìbámu sí ní tọ́lọ́run àtòjíṣẹ́ ẹ̀ sọ òun ni gbogbo tá a máa mú wa kò sí ọ̀rọ̀ fẹ́ nù kankan bẹ́ẹ̀ bá a ṣe ń wí yẹn bọ́lọ́run ṣe wí bójíṣẹ́ ẹ̀ ṣe wí òun la ṣe ń wí ní táwa ò kàn ṣe ni pé àlọ́ lọ́rùn à ń sọ bó ṣe rí gan àmọ́ pálówe torí pé a lè pa òwe fẹ́lòmíì kọ́ mọ́ yé ẹ ti sọ̀rọ̀ fẹ́lòmíì náà ó ti yé débi tẹ́ tó wá ń pa òwe àmọ́ pálówe àbùsùnmọ́ àwọn míì ń wò pé ẹ bá máa sọ kínní lẹ́nà ni ẹ bá máa pálówe ni ẹ bá tiẹ̀ máa lọ díẹ̀díẹ̀ ìyẹn làwa ò mọ̀ ọ́ ṣe àmọ̀rọ̀ lọ àmọ̀wé pa àmọ́ ká máa pọ́n nǹkan bó ṣe wí ká sọ bẹ́ẹ̀ sọ káwọn tí àwọn náà gbọ́ kán gbọ́ pé bọ́lọ́run ṣe wí nìyẹn torí pé tó bá dàlù kí á mọ̀ ọlọ́run mo mú àyà kan wá níjọ́ tí mò ń ṣe útúbà alákọ̀ọ́kọ́ wípé ọlọ́run ní wàlà nas'alanna alladhina ursila ilayhim wàlà nas'alanna al-mursalin wípé ọlọ́run sọ wípé òun ó bi ìmáàmù léèrè torí ẹni tá a ránṣẹ́ ni á bi léèrè pé ṣó o jíṣẹ́ ọlọ́run sì máa bi àwọn tí wọ́n rán wọn sí náà léèrè pé ṣáwọn náà ṣé wọ́n jíṣẹ́ fún wọn lọ́dà bó bá dàlí kí á mọ̀ ọlọ́run tí wọ́n bá wá bi èmi léèrè èmi ò fẹ́ fẹ́ẹ̀lì ló jẹ́ kémi máa sọ bí mò ń ṣe ń sọ àti àwọn tí wọ́n wá ń gbọ́ àtèmi náà tí mò ń sọ àtàwa tá a jọ ń sọ àtẹ̀yìn náà tá a jọ máa wí gbogbo ìgbà ọlọ́run ò ní já fẹ́ẹ̀lì àwọn tí wọ́n ń gbọ́ náà àwọn náà ò ní fẹ́ẹ̀lì àjọ páàsì tó bá dàlí kí á mọ̀ ọlọ́run ni. ànísàlẹ̀ mọ̀mọ́ kí ẹni tọ́lọ̀ ń kí ànísàlẹ̀ mọ̀mọ́ yẹn ẹni tọ́lọ̀ ń yẹn ànísàlẹ̀ mọ̀mọ́ dákọ̀ ẹni tọ́lọ̀ ń dákọ̀ bàbá ìmáàmù àgbà àtúnkìyín lẹ́ẹ̀kan sí ẹ kú iṣẹ́ olúwa ẹ kú iṣẹ́ tólúwa gbélé yín lọ́wọ́ ẹ kú ìfi ọmọ ènìyàn ìfi ọmọlúwàbí ìfiṣẹ́ ní gbogbo wa náà láláì ní dọ́nà pinnu kó tó di pé a tún fẹ́ lọ síbi tẹ́yẹ a fẹ́ lọ nítorí ìṣẹ́jú tó kù ìṣẹ́jú tí ọ̀pọ̀ mọ́ ni bàbá ìmáàmù kí ni tó tiẹ̀ wá ńlẹ̀ bíyẹn bá tiẹ̀ wá jókòó nírú àga tẹ́ ẹ ti jókòó nítorí àwọn ẹlòmíì tí ń bọ̀ àbí nítorí àwọn ẹlòmíì tó wà ń bẹ̀ ǹjẹ́ àwọn ìpèníjà ẹyọ kan tàbí méjì tàbí mẹ́ta tó fojú hàn ǹjẹ́ ń bẹ lórí àga yẹn àbí òsì kéèyàn lè bá àmọ́ ibi tí ó ti dúró. ọlọ́run kọ́ mọ́ṣẹ́ ìṣàánú wa àga ìmáàmù nílẹ̀ Yorùbá wa yìí àmọ́lẹ̀ bùnmí o ṣùgbọ́n nílẹ̀ Yorùbá wa tá a wà yìí àga tó tóbi ni àga tó tóbi ni Yorùbá sọ pé àtàrí àjànàkú kìí ṣẹrù ọmọdé so àga tó tóbi ni tó sì wúwo rẹ̀ àti títóbi rẹ̀ náà ni ọmọ júwe irú ìpèníjà tó wà ń bẹ̀. now pàtàkì jùlọ ẹni tó bá fẹ́ lo àga yẹn bó ti tọ́ àti bó ṣe yẹ torí pa yìí ò fẹ́ bó ti tọ́ mọ́ bó ti gbà láyé fẹ́ bí ẹ ṣáàjì á ṣe bó ṣe gbà òun láyé fẹ́ ẹni tó bá fẹ́ ṣe ní bó ṣe tọ́ àfi kó máa retí ìpèníjà kínni kí wọ́n máa bú ìpèníjà kínni àní gbà ìpèníjà kínni kí wọ́n máa ṣépè fún ìpèníjà kínni kán máa bú àwọn òbí ẹ̀ kí wọ́n máa bú àwọn àna ẹ̀ kán bú àwọn ìyàwó ẹ̀ ní àwọn èébú oríṣiríṣi tó ṣe wípé tí ò ní wọn etí gbọ́ ṣùgbọ́n tí wọ́n bá ń pèèyàn ní ọ̀jẹ̀dìran ọ̀jẹ̀ yẹn kì í ṣorí tiẹ̀ ló ti dìran wọ́n ti máa jẹ́ eléégún lé wọn tẹ́lẹ̀ ní kọ́jẹ̀ tó di ìran ìtumọ̀ ẹni pé gbogbo àwa táwa jókòó láàyè yìí pátá báàyè yìí ti máa gbóná mọ́ gbogbo ẹni tó bá jókòó ńbẹ̀ nìyẹn torí pé gbogbo àwọn ànábì ọlọ́run tá a gbaṣẹ́ lọ́wọ́ wọn bó ṣe gbóná máwọn náà nìyẹn ọlọ́run ní máa sọ di tútù ẹ̀yẹn wà ànábì ní ṣe ó kọ̀wé níwọ̀n pé tán wọ́n pe ànábì ní ṣáhìr wọ́n pe ànábì ní sáhìr wọ́n pe ànábì ní majnun kódà wọ́n pe ànábì lọ́mọ àlè àbí nígbà tọ́lọ́run bá lè kí ọlá sọ ní Al-Qur'ani tó ń sọ fún ànábì pé wà anta hillun bi hadhal balad tọ́lọ́run sọ fún ànábì pé ìwọ ànábì má dá wọn lóhùn ọmọ ọkọ ìlú yìí ni ẹ ọmọ Mọ́kà gan ni ẹ èyí sọmọ àlè ìtumọ̀ ẹni pé wọ́n ti pè lọ́mọ àlè rí lọ́lọ́run fi ń sọ fún pé wà anta hillun bi hadhal balad èyí sọmọ àlè ọmọ ọkọ ni ẹ mọ anta bi sha'ir pé nílùú yìí o òyì ṣakọrin wọ́n bá wù wọ́n kọ́ máa pè é lákọrin òyì ṣakọrin òyì sì ṣalágbègbà so mo rò pé tí ó báyìí ní ìsìn so wà máa hùwà bí kọ́ ò lè ṣàyítọ́ ní rọ̀jìm gbogbo ọ̀rọ̀ tó sì ń sọ ọ̀rọ̀ èṣù kọ́ tọ́ra àwọn mìíràn sọ yí pé bolo ti rí i bóyá èṣù ní gbé wá ọlọ́run tó ń sọ fún pé ọ̀rọ̀ èṣù kọ́ gbogbo ntọ́lọ́run bá lékè ọlá ń sọ fánàbì yẹn orúkọ tí wọ́n ń pè tí ò da lọ́lọ́run ń rí kúrò lórí ẹ̀ pé òun kọ́ ló ní ó kọ yẹn torí bẹ́ẹ̀ tí wọ́n bá ń pa wá náà ló kọ kó kọ tí wọ́n ń bú wa orí wa kọ́ ló ti bẹ̀rẹ̀ wọ́n pa ànábì ní sáhìr wọ́n pè lólóògùn pé ànábì olóògùn ní o
torí ẹ̀ lè rẹ́ lómi ìjọ mi wọ́n ní ẹ̀rí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ ó sín gbẹ́rẹ́ ọwọ́ gbérí ọdẹ ó ṣe oríṣiríṣi ó tẹfá ó rí fámọ́lì ó ṣe nǹkan bá ṣe pànábì náà ní sáhìrì nìyẹn lólógùn. So gbogbo ẹni tó bá ti wà lórí ìjókòó yìí gbọ́dọ̀ retí kan pé òun ní orúkọ tí ò dáa. So bó ṣe rí nìyẹn lára àwọn ìpèníjà tó wà ń bẹ nìyẹn. Wọ́n lè pè yín ló lè ń jọ́ mi wọ́n pa àwọn ànábì Ọlọ́run náà lólè wọ́n pè wọ́n lóríṣiríṣi àìsà kìí ṣe ìtàn tó mú nígbà tó sú ànábì ńjọ́ kan lànábì ní kó máa lọ Tọ́ìf nígbà tá ànábì ní Tọ́ìf kí náà tún ṣe àwọn ọmọ kéékèèké náà tiẹ̀ kójọ pé ẹ máa lẹ́ lóko wọ́n lé ànábì lókúta tí gbogbo ara ẹ̀ kún fẹ́ jẹ̀. Ìtàn kan sọ wípé bàtà tànábì wọ̀ ẹ̀jẹ̀ sì lẹ bàtà mọ́ lẹ́sẹ̀. So tó túmọ̀ sí pé kò sí irú ìpèníjà kan àbí irú wàhálà kan táwa lè sọ pà ń rí ní ìsìn táwọn tí wọ́n ti lo àyè yìí rí ò rí. So torí ẹ̀ ìpèníjà yẹn ò fi bẹ́ẹ̀ tuntun sí wa àtún ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé tó gbé ìpèníjà yẹn wá torí pé gbígbé ìpèníjà yẹn wá ló jẹ́ ká mọ̀ pé iṣẹ́ tá à ń ṣe jọ tàwọn ànábì Ọlọ́run. Gbogbo ẹni tó bá wà ní irú ipò yìí nísìnyí tí wọ́n bú wọn sọ̀rọ̀ sí gbogbo ayé kan yìn ni wọ́n yìn iṣẹ́ tó ń ṣe òjọ tàwọn ànábì Ọlọ́run. Tó bá jọ tàwọn ànábì Ọlọ́run irú èébú tán bá àwọn ànábì Ọlọ́run wọ́n á bú òun náà. Ẹ̀wọ̀n Ọlọ́run sọ fún ànábì pé wà mọ́ àǹtàbẹ̀nẹ́ mọ̀tẹ̀rọ̀ bíkà bí majnun àìbẹ́ẹ̀kọ́ pé ìwọ ànábì mọ́dà àwọn Ọlọ́run èyí ṣe wèrè ìtumọ̀ ni pé wọ́n pe ànábì ní wèrè. So ti yéésì tó bá wá pàwá náà ló kọ tí ò da ẹ má jà kárí ní nǹkan tó le kákàrí ní rí i pé Ọlọ́run fi ń jẹ́rìí iṣẹ́ wa kó jọ tàwọn ànábì Ọlọ́run ká sì máa fi dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n tó lè mú kéèyàn wá bọ́ gbogbo àwọn ìpèníjà yẹn náà ni pé kéèyàn dúró déédéé kò dúró pẹ̀lú Ọlọ́run kọ́ mọ́ mi sọ́tún kọ́ mọ́ mi sósì in tó ń ṣe ni kó wò. Yorùbá sọ yí pé ẹni tá à ń bá nájà là á máa kọjú sí àìwo ariwo ọjà gbogbo àwọn yẹn distractions lásán ni téèyàn bá ti wà distracted wọ́n ti mú yàn nìyẹn o ṣùgbọ́n téèyàn bá dúró tóun wo ibi tó ń lọ yóò padà débi tí ń lọ. wá ìmọ̀mọ̀ àgbà tó bá jẹ́ pé tọ̀rọ̀ la bá gbé kalẹ̀ ní àmọ̀pá àní kò ní ojú ọ̀rọ̀ títí gbogbo ọjọ́ òfin lọ tán èyí tí à ń tún bẹ lọ́hùn fún yín ni pé ọba tó ga jùlọ ọba tí fún ni kọ́lọ́hún kó tó bá fún yín jù báyìí lọ gbogbo àlàyé jẹ́ ti ṣe gbogbo wa náà ni a ti gbọ́ tí a sì gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ àmọ́ bí èèyàn bá dúró níbi tó bá ti dúró bó ti wulẹ̀ kó pẹ́ bó ti wulẹ̀ kó yá àrànṣẹ́ Ọlọ́run náà ni ó padà wá dé bá àmọ́ láàrin ìṣẹ́jú kan sí kejì kó tó di pé a tó fẹ́ lọ nínú kókó kan tí a fẹ́ lọ ǹjẹ́ bọ́rọ̀ tí ìsíwárí iná sẹ́fún àwọn kan bẹ tẹni wọ́n lé ànábì lóko ẹ láwọn kan bẹ wọ́n ṣe bá kan sá ànábì wọ́n pè lóko kan wọ́n ṣe kinní kan àmọ́ ńgbà tó padà yá ǹjẹ́ àwọn yẹn padà bí wọ́n padà ńgbà tí tá a bá ríru wọn tí wọ́n padà tá ànábì bá ṣe bẹ́ẹ̀ fún wọn ǹjẹ́ bọ́rọ̀ bá ṣe wá rí báyìí náà ọba tí ikùn ni tó sì tó ti ṣàdéhùn wípé òun ó máa bẹ fún gbogbo àwọn tí wọ́n bá dúró tòun Ọlọ́run tí wọn ò sí lórí àbòsí ọ̀dà tó bá padà wá rí bí tànábì tá a sì mọ̀ pé yóò padà rí bẹ́ẹ̀ ǹjẹ́ bó lọ́rọ̀ ó ti wá rí. Ọlọ́run kọ́ máṣe àdúró tì wá kò sí ẹnìkan tó jẹ́ olórí gidi lápẹ́ o tí ó wàá fẹ́ káwọn ọmọ lẹ́yìn òun kí wọ́n sàn kó lọ ǹjẹ́ ọmọ bẹ́lọ̀ náà ni pé kọ́lọ́n kó mú gbogbo wọn padà ní tá à ń fẹ́ náà ni kí gbogbo wọn padà gbogbo àwọn tí wọ́n lọ yẹn èèyàn wa náà ni wọ́n mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ wọn kí láà mọ bára wa jà sí ó dáa kí la gbà lọ́wọ́ ara wa ní ìsìn ńgbà àgbàyàwó ara wa àṣe nǹkan kan kò sí nǹkan kan tá a gbà lọ́wọ́ ara wa èmi gan ń bẹ̀ wọ́n pé kí wọ́n padà ní ọ̀rọ̀ pé ṣé tán bá padà ṣé tán èmi fúnra mi ń bẹ̀ wọ́n pé gbogbo yín mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ máa bọ̀ so kì í ṣe pé bóyá ṣé tí wọ́n bá padà ṣé màá mú ọwọ́ àgbà bí òní gbà wọ́n àní mò ń bẹ̀ wọ́n gan pé kán máa padà bọ̀ kájọjọ́ kan so pé ẹ máa bọ̀ ni torí ẹ̀ mo tún ń fi àsìkò yìí bẹ̀ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ pátá ẹ jẹ́ a jọ ṣọ̀kan kájọ pawọ́pọ̀ Yorùbá sọ pé bá a bá tọ̀ sójú kan kèé hó gbogbo abájọ tọ̀ sójú kan nísìnyí yóò hó ṣùkùṣùkù gbogbo ohun tí à ń sọ yìí nísìnyí yóò tún dáa jù báyìí lọ so ohun tá à ń fẹ́ ni pé kẹ́ ẹ máa bọ̀ kì í ṣe pé tí wọ́n bá padà ṣe ń gbà wọ́n kọ́ èmi gan ń bẹ̀ wọ́n pé kán máa bọ̀ ni ọba àlekè ọlákọ́mọṣẹ́ mú wọn wá kíákíá kájọ parapọ̀ padà kí gbogbo nǹkan lè dáa. èyí tí a tún gbọ́ lẹ́nu bàbá wa ìmáàmù yóò kọjá ká tó lè máa sọ wípé àfùwàn ìyá ìmáàmù kásì mọ̀ sọ pé bàbá imam ẹ ṣàmójúkò fún wọn ẹ̀yin gangan ti ń sọ pé àmójúkò ti ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ ìtàsí káàtì ẹ̀túnṣe tó wá máa tọrọ rẹ̀ bọ́ọ̀ imam àgbà Ọlọ́run yóò tó máa bá wa kún yín Ọlọ́run máa bá wa pẹ̀lú yín náà tá a bá ní ká máa kà á nínú eyín adípèlé á sọ pé ọ̀pọ̀ àmọ́ tìǹtìǹ kọ́ lè yín ó bá jẹ méjì mẹ́ta kọ́sàjì ṣe tí a fẹ́ kó ṣe náà ni nínú ìgbà tẹ wà níbi tẹ wà yìí lórí àga yìí a rí pé àwọn orí lọ́tún lósì ó ń wọlé lọ́kan tí ọjọ́ kan tí ń wọlé lóríṣiríṣi àmọ́ tá a bá ní ká máa ka gbogbo ẹ̀ yóò tún máa ba nǹkan míì nínú àsìkò yóò tún máa padà gbá ni àmọ́ ẹjẹ́ aṣọ yọ̀ kan bẹ̀ láàrin bí ọjọ́ mélòó kan sísìn ó kọ yín yí padà
àtúnrí nínú àwọn orúkọ tí máa kún orúkọ táráyé fi mọ̀ pé ọlọ́run kẹ́ lágbájá ọ̀kan tó ń kún orúkọ yín orúkọ yẹn wọ́n máa pè ní dókítà tuntun. Dókítà tuntun tẹ wá gbà yìí náà ní ṣe dókítà abẹ́ ilé ni àbí dókítà pé ẹ̀ ń fáwọn èèyàn lóògùn àbẹ́ ń dáwọn èèyàn lóò ní járàbí inú ilé irú dókítà wo dókítà ti yẹn náà. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹni tí máa wù yàn láyé pọ̀ ṣùgbọ́n nínú tó wù mí gan nínú ìṣẹ̀mí mi òun ni kí n ní PhD academic PhD ó wù mí gan PhD ó wù mí gan tó sì ti wù mí ti pẹ́ ṣùgbọ́n gbogbo nǹkan tí máa wùyàn náà kọ́ lọ́lọ́ máa ṣe so bọ́lọ́run ṣe wá ní kó ṣeé ṣe yẹn mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ ṣe rí dókítórà n tó lágbára pọ̀ ní gbogbo ẹni tọ́lọ́run bá fún ọlọ́run kan fi ṣe sàárà fún ni ṣe rí èmi fúnra bí mo ṣe wà yìí bí ẹ ṣe ń wò mí lórí ìjókòó ìtìyàn bá sọ fún mi pé mo lè ní màá sọ pé kí babaláwo ọ̀hún kó tún fa rẹ̀ kólẹ̀ ó ti rẹ̀ jẹ́ pé àwòrán lọ ilé babaláwo àbá ni ó tún kó torí pé mo ti ń ṣe PhD yẹn kí n tó di imam l'Ógbómọ̀ṣọ́ bí mo ṣe di imam kò ju bí oṣù mẹ́jọ lọ sọ́dún kan ní crisis yìí bẹ̀rẹ̀ now kéèyàn wá ní PhD yẹn during crisis àánú ọlọ́run púpọ̀ ni ẹni tí èèyàn ò ní crisis lásán kò ní o kò rí ṣe ààrẹ ní ọdún mẹ́jọ ṣe àárí ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ọlọ́dún mọ́kànlá ọlọ́dún mẹ́wàá gbogbo ẹ̀ lárí now ọlọ́run wá ní kéèmí rí i ṣe tòun ti bí crisis yẹn bó ṣe tó mi ì sì lójú ọdún táwọn ẹgbẹ́ mi máa ń lò lọ ṣe mọ̀ pé àánú ọlọ́run púpọ̀ ni àánú ni so mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ PhD tí mo ní kì í ṣe PhD abẹ́lẹ̀ ẹ wá rẹ́ lómi àwọn sọ pé kí ni jẹ́ PhD PhD náà ló ní táyé wá ń gbé gẹ́gẹ́gẹ́ kò yé ní o nǹkan ńlá ni PhD o bóun náà bá wò pé kí ni PhD ẹ jẹ́ kóun náà lọ gba tiẹ̀ tó bá dàárọ̀ ọ̀la á mọ̀ pé nǹkan kékeré kọ́ ni wọ́n ń pè ní PhD so PhD tèmi ní PhD in Arabic language and literature òun ni PhD tí mo ní nílé ẹ̀kọ́ wò ní University of Ibadan Nigeria's premier university so ibẹ̀ ni mo ti ní university sámọ́ǹtì ti dúnlẹ̀ èyí tí sámọ́ǹtì ò dúnlẹ̀ ńbẹ̀ gan ó ṣòro ní ńbẹ̀ ká tó mọ̀ wá sọ UI o ti ra admission náà débi kí o sọ pé o fẹ́ ní degree yẹn so kì í ṣe nǹkan tó rọrùn rárá mo sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀ fi ṣe sàárà fún mi ní ìmọ̀ mi kọ́ ọgbọ́n kọ́ òye kọ́ àánú ni mo rí gbà so especially during crisis ó lè pọ̀ gan tí ì bá ṣe pé àánú ọlọ́run so ọlọ́run kọ́ máa ṣe àdúró tiwa. wọ́n àmì ọmọ àgbà ní sáláì má tó máa dúpẹ́ fún yín á tó máa kí ni nítorí pé bẹ́ẹ̀ ṣe jẹ́ yìí náà ní ìsìn àwòkọ́ṣe rẹ̀ lẹ jẹ́ fún gbogbo àwọn tí ń bọ̀ lẹ́yìn sí lọ́dọ̀ la fẹ́ sọ ni àbẹ́ ẹni tó ti dàgbà ẹni tó ti dàgbà náà tó ń wá àwòkọ́ṣe yín wípé àsìkò ọ̀dọ́ àsìkò ewé tó ẹ̀kẹ́ ni ìyọ́ máa ṣe báyìí ló wá mójútó sí ọlọ́run látara bẹ́ẹ̀ jahadta wa nasarta ẹ mọ̀ gbìyànjú ọlọ́run sì kún yín lórí ìgbìyànjú yín gbogbo bọ́ọ̀lù sì wá kún yín náà láti máa bẹ̀ lọ́run yìí pé ọlọ́run ti ń tó bá a kún yín kó tó máa bá a kún yín jù báyìí lọ nítorí pé àdéhùn rẹ̀ náà ni pé in tansurullaha yansurukum wa yusabbit aqdamakum ọlọ́run kó bá wà pẹ̀lú yín náà yínníyínní kálíbà rẹ ni tí ó tó ṣe mí ni gbogbo bẹ́ẹ̀ ti rìnrìn àjò lọ́tún lọ́sì yìí náà ní ìsìn ẹ̀ lówó lè àwọn kan ló kun yín kò sásọ ń dé àwọn kan ló kun yín gbogbo bá sọ yìí ṣe fíìtì yín tá sọ yìí dá lọ́rùn yín tó rẹwà tó báyìí náà àwọn èjìká kan ló gbé dúró ǹjẹ́ ra bí ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú kejì táà náà fi sọ pé la yashkurullaha ma la yashkuru nasa ẹni tí ó bá ti dúpẹ́ fún ọlọ́run kò ní ráyè dúpẹ́ fún èèyàn ẹ bá àwọn fi nǹkan ẹyọ kan tàbí gbólóhùn méjì ẹ fi kí àwọn èèyàn nílé. tó mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo sì dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tọ́lọ́run ló ń sábàbí láti dúró tì mí ṣe rí wọ́n pọ̀ gan ètò yìí ò lè gbà wá láti dákọ̀ wọn tán níta kan lè sọ ni pé kọ́lọ̀ ń bá wa san wọ́n lẹ́san dáadáa bẹ́ẹ̀ ti ní àdáyanrí mo kí bàbá wa Dr. Saka Adégbìtẹ́ Balógun ọlọ́run bá mi san wọ́n lẹ́san dáadáa bàbá wa Senator Hamzat Ayọ̀adé Adéṣeun mo kí wọn púpọ̀ àwọn bàbá dáadáa ni bàbá wa retired AIG Shehu Babalọ́lá mo kí àwọn náà púpọ̀ Jagunmólú mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ mo kí wọn púpọ̀ gan bàbá wa Abdulrasheed Àyìnlá Yusuf Ragare nínú àwọn bàbá tá a gbọ́dọ̀ má kì í ni bàbá wa Al-Khalifa Mansour Abdulhamid Ayọ̀adé Motúnráyọ̀ Èjìdé bàbá dáadáa ọlọ́run kó bá mi san wọ́n lẹ́san dáadáa bàbá wa Alhaji Abdulrauf Abdulsalam Lutonia
mo kí àwọn náà púpọ̀. Bàbá wa Abdulrozak Sodiq Sẹ̀kẹ̀ngbẹ̀dẹ̀ Eki Water mo kí wọn, gbogbo ọ̀dọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mo kí wọn lábẹ́ ìdarí alhaji wa Isahak Abdulrahim Sẹ̀kẹ̀ngbẹ̀dẹ̀ mo kí àwọn náà, gbogbo àwọn ìyá wa lásàlátù l'Ógbómọ̀ṣọ́ mo kí wọn, ọlọ́run kó bá mi san kálukú ẹlẹ́san lóore. Bàbá wa Abu Salam Àríjẹ mo kí àwọn náà púpọ̀, ọlọ́run kó bá mi san. Káńsù ìmámù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ àmírù mọ́mọ́ kí yín, gbogbo àwọn mọ́gàjì mo kí gbogbo wọn, ọlọ́run bá mi san wọ́n lẹ́san dáadáa. wọ́n ìbọn bí a bá sọ pé bí kìíní ìṣètò tó náà ni a ṣe dáná rẹ̀. ẹ jẹ́ ń kí ọ̀gá wa ní NTA Ògbómọ̀ṣọ́ ń bì, wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run lára wa púpọ̀ gan. Bàbá wa Kọmọrùdín Abdulrauf àwọn náà ṣe dáadáa, àwọn ni wọ́n fi àyè yìí ilẹ̀ tá a fi ń láǹfààní àti ṣe ètò wa lẹ́sìn iléeṣẹ́ NTA lápapọ̀ pátá jùlọ NTA Ògbómọ̀ṣọ́, ọlọ́run jẹ́ ọmọ lọ síwájú, gbogbo àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ ọlọ́run bá wa dúró tì wọ́n. mo kí atọ́kùn ètò torí pé ńgbà tí wọ́n ní kí n máa wá ṣe ètò yìí ààyè ò sí, ẹ̀yin lẹ́yìn jókòó tilẹ̀ ń ṣe ní orúkọ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́, ọlọ́run kó bá mi san lẹ́san dáadáa. Alhaji Bushra Abdulsalam Ẹlẹ́njì Amirul Wa'izin of Ògbómọ̀ṣọ́ land, jazakumullahu khairan. Ní sáláì mọ́mọ́ kí bàbá wa ìmáàmù àgbà ẹni tí èèyàn máa kí ni wọ́n ní gbogbo ìgbà, àmọ́ kó gbóbi dé àlọ́ lórí ètò wa bá a bá fà sọ́tún tá a fà sósì ibì kan náà láti gbé ibì kan náà láti sọ̀kalẹ̀ sí. tí ń jẹ́ manbaul hikma ibi tọ́gbọ́n ti ń jáde, tí ń jẹ́ manbaul quwwa ibi tí ń jẹ́ ilé agbára. ọ̀dọ̀ bàbá wa náà ni mágàjí àgbà fún ìdílé Ayílára, òun náà lọ Alhaji Isahak Morakiyo Ayílára Adúnbíọ́dá onínúure nínú àwọn jihadist ayé tọ́yẹ̀sìkì. wọ́n gbìyànjú púpọ̀, wọ́n gbìyànjú gan, ọlọ́run kó bá wa san yín lẹ́san lóore. kò síbi tá à ń lọ tí a kì í rí yín, àwọn náà ń bẹ nílé agbára pẹ̀lú wa, àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn náà ń bẹ nílé agbára pẹ̀lú wa. bàbá ìmáàmù àgbà ẹ̀yin náà láàmú àwọn wa bá, ẹ̀yin náà láti tún wá máa dé bá, ẹ̀yin náà láti tún wá máa rí ìkún lọ́wọ́ ọlọ́run yóò bá wa ṣe fún yín jù báyìí lọ. a ní rí jù báyìí lọ lórí ètò wa ní dédé àsìkò yìí náà, ká máa fi àsìkò yìí dágbére fúnra wa lórí ètò yín, ètò wa nìtàmọ̀ sí ẹwà ìwà lẹ̀sìn tí ń jẹ́ al-khulqu dinun, àti bá a bá sọ wípé al-khulqu dinun ìwà náà lẹ̀sìn, tàbá yìí sọ pé ad-dinu khulqun, bàbá yìí sọ pé ẹ̀sìn náà nìwà, ọ̀kan ò ṣeé yọ kúrò nínú ọ̀kan. fún imam amọ̀mọ̀ ṣàdúrà fún yín náà ni, nítorí pé ń tẹ́ kó bá wa nílùú Ògbómọ̀ṣọ́ ìtọ́lágbára ni púpọ̀, ọlọ́run kó bá wa san yín lẹ́san lórí. wa kana sa'yukum mashkura ladina wa ma'jura minallah. ọ̀dọ̀ wa káwò dúpẹ́ àmẹ́sàn ìbẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò bá wa san yín lẹ́san lórí. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ń wò wá ní dédé àsìkò yìí, a máa fàsìkò yìí dágbére fúnra wa. tẹ́lẹ̀ mi ọ̀bá tí ì gbà tó bá dijọ́ mẹ́jọ á tún máa pàdé lórí àkọ́tún ètò wa tí ń jẹ́ ètò tẹ́ẹ̀tìmọ́ náà ni. èmi àtọ̀gá mi, olùdarí mi, olùtọ́ mi, olùwàwòkọ́ṣe mi ní gbogbo ìgbà, Sheikh Dr. Al-Imam Yunus Bọ́nutọ́lá Olùṣínà Ayílára II. a máa dágbére fúnra wa pé assalamu alaikum wa rahmatullahi